Mo mú gbogbo àkókò yìí mo mú kí gbogbo ọmọ bíbí Ìgbómìnà pátápátá, mo kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá ẹ ṣeun kú dédé àsìkò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn yìí ó ń pè á wí èmi pa ló dé ìyá Àgbónà ó tójọ́ mẹ́ta àgbúrò ìyá Àgbónà báwo ló ti rí. Ẹ ṣeun gan ni o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá Àgbónà ìsàárẹ̀ nǹkan kéèṣe ìyá Ìgbónà pírí ni ara ológo le. Ẹ má bínú, mo fẹ́ increase volume kíní ìkẹ́lẹ̀ gbọ́ mi dáadáa ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá o, gbogbo ọmọ Ìgbónà pátápátá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Inú mi dùn gan ni àjọṣepọ̀ wa ní bàjẹ́ ní àṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni ó mú àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ni ó ń pè èmi pa ló dé àgbọ́ èdè Ìgbónà mọ̀ sékè sí nǹkan kan wọ́n wí ẹni ọ̀ ń bẹ òun là ń pè bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ìbá sí àpẹ̀lú mi èèyàn ń bẹ lẹ́ ń pè o lẹ́yìn ìbá sí èèyàn pẹ̀lú mi o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá o, àti lókè òkun níyìn báyìí ní ilé ní Nàìjíríà èmi dé lórí Messenger lérí WhatsApp eríṣiríṣi kíní tó ó wù wá náà kí ètò yìí kí máa lọ bó ti ṣe ń lọ. Àwọn ìmọ̀ wító igi kéèlé dágbó ṣe láìsí yín kèsí. Thank you Ọpẹ́yẹmí Àyàntóyè, thank you so much for sharing this video. Ẹ má bínú mò ń sọ òyìnbó. Igi kéèlé dágbó ṣe láìsí yín kèsí yìí mo lè dá ṣe ẹ̀yin náà ni tó dúpẹ́ lọ́wọ́ yín o. Àjọṣepọ̀ wa kì ní bàjẹ́ ní àṣẹ Èdùmàrè o. Èèmọ̀ rí yín bá o lágbára Ọlọ́run. Mo ti mú àkókò yìí mo mú kí ìran aláwẹ̀ John Ògúnrìnọlá ẹ ṣeun gan ni o. Thank you so much. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Àjọṣepọ̀ ayé ní bàjẹ́. Mo mú orin yìí mo mú kí ìran aláwẹ̀ ní o Kenny Adéwọyè. Ẹ jẹ́ kí n gbé yín sí ojú kámẹ́rà. Bó bá jẹ́ wí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ni ẹ ṣeun gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín Ọpẹ́yẹmí Àyàntóyè ẹ ṣeun gan ni o, ẹ ṣeun gidi gan ni o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Kèrè ìyá Àgbónà o, àlàáfíà ni ìyá Àgbónà rà, àlàáfíà ni ìyá Àgbónà rà o. Ẹ ṣeun o. Mo ń kí àwọn aláwẹ̀ mú àkókò yìí kí aláwẹ̀ mo másìkò yìí kí aláwẹ̀ akú òǹgbẹ o ẹ̀mí èrì èyìn oṣù Alájà Adéṣọlá Ìgè thank you ma ẹ ṣeun o ẹ kú òǹgbẹ Fọláṣadé Sàláù thank you Aṣíwájú thank you. Ẹ má bínú mò ń gbìyànjú láti pèrè èèyàn sí eré ètò yìí ni ẹ má bínú. Ẹ má bínú mò ń gbìyànjú láti mú èèyàn bọ́ sérí ètò yìí ni ṣé ẹ ti gbọ́. Ẹ ṣeun gan ni o. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ ra gẹ́gẹ́ bí mo ṣe sọ
mo ti mo aláwẹ̀ tó ẹ̀mí rẹ̀ yìí oṣù lágbára Ọlọ́run ẹ̀mí yóò bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ní yé parí rẹ̀ láṣẹ Èdùmàrè gbogbo rògbòdìyàn yóò ń lọ lérílẹ̀-èdè Nàìjíríà àbí lérí gbogbo àgbáyé ni gbogbo àgbáyé Ọlọ́run yé ṣàánú wa lérí rẹ̀ o Ọlọ́run yé bá dáwọ́ ibi dúró lágbára Ọlọ́run tòró ti sú gbogbo ayé báyìí gbogbo ayé ló ti sú o àtẹnìyàn àti nílé àti lóko gbogbo ènìyàn òun ló ti sú pátápátá gbogbo ènìyàn ló ti sú o àdúrà nìkan òun náà la lè mọ́ ṣe kọ́lọ́run ṣàánú wa àárín nǹkan míì ṣe mo fẹ́ gbé kinní dáadáa kí n lè mo fẹ́ gbé dáadáa mo fẹ́ rí bá gbogbo wa sọ̀rọ̀ Mr. JJ ẹ ṣeun gan ni o ẹ ṣeun púpọ̀ mo dúpẹ́ Mr. JJ gbogbo ìgbà gbogbo ẹ̀yin yẹn ń pè á yẹn mú àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tó ẹ ṣeun gan ni o pírí lalago lologójì kèsì yóò ṣe yá àgbóǹnà o gẹ́gẹ́ bí mo ṣe sọ igi kéèlè dágbó ṣe Ismail Omidina ẹ ṣeun gan ni o igi kéèlè dágbó ṣe láìsẹ̀yìn kèsì ìyá àgbóǹnà láìsíyìn kèsì ìyá àgbóǹnà o kèsì ìyá àgbóǹnà láìsíyìn o. Mr. JJ, where have you been? tó à ń bẹ ibi yàrá náà lára o Alhaja Adéṣọlá ẹ ṣeun gan James Adéyẹyẹ ẹ ṣeun o ẹ ṣeun Mr. JJ, happy to see you again, happy to see you too, happy to hear from you people. Thank you so much. Ẹ kú ìfẹ́ Ọlọ́run ẹ ní ìfẹ́ gbogbo wa. Mo láwọn béèrè yìí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọmọ gbóná ẹ̀yin èèyàn wí èmi lóde yìí mi ti ẹ̀ mọ béèrè lérí ètò yìí wí ìran yìí rè mọ́lé ẹlòmíì yé mọ bòmíì wí ń lè mọ ẹnì yóò bá lè ṣe rí mi rí ọ ìyẹn ń pè ní fídíò mi béèrè ìbéèrè ní ọwọ́ ra ẹnì yóò bá hàn gbà tó ẹ̀bùn ń bẹ yìí àmọ́ kàn á jẹ́ wí bó bá jẹ́ ìlú òyìnbó ni ẹni ọ̀hún rà ẹlẹ́mọ̀ ní àǹfààní àti gba ẹ̀bùn so afẹ́kí jẹ́ èèyàn yóò ń bẹ nílé for now bó bá yá bá àmọ́ bí a ti ṣe kó èèyàn yóò ń bẹ lókè òkun àmọ́ èèyàn yóò ń bẹ nílé for now ó ní èèfẹ̀ lè jẹ́ ṣé ẹ ti gbọ́. a mú orin kí ìran aláwẹ̀ ni o. èmi náà fẹ́ gbé yín sí eré fídíò ẹni yóò bá ṣe tán láti fẹ́ bá a sọ̀rọ̀ lérí fídíò àyè ń bẹ bó bá ń jẹ́ wí ẹ fẹ́ pè wọlé náà ni mèé fún yín ní nọ́mbà yẹn lè pè wọlé sí mo máa ń pe nọ́mbà náà lérí ètò yìí ẹ lè pè lérí prógrámù ọ̀hún Ìgbómìnà Entertainment 267 521 7921 267 521 7921 lẹ́ẹ̀kan sí 267 521 7921 ẹ lè pè mí sérí rẹ ẹ hàn lè ṣe fídíò lórí Facebook náà ìbéèrè yìí mo fẹ́ béèrè kí n béèrè ẹni yóò bá gbà gẹ́gẹ́ bí a ti ń sọ lọ tó Ọlọ́run yìí ṣàánú wa lórílẹ̀‐èdè àgbáyé gẹ́gẹ́ bí hàn ṣe ń sọ sí arútó ká mọ fọwọ́ ra ká bo imú ra ọwọ́ fífọ̀ ló ṣe kókó jù ẹ jẹ́ ká fọ ọwọ́ ra ẹ jẹ́ ká mọ fọ bí ìṣẹ́jú bí 20 ìṣẹ́jú ká mọ rí wí à ń fọwọ́ wa lóòrèkóòrè
ká bá wọn jáde bó bá ìjáde yóò bá ní dandan ni bí ìjáde ìbá ní dandan ẹ má jẹ́ ká lọ. Yes, I'm on YouTube. Mo ń bẹ ní YouTube live báyìí náà. Báyọ̀ Bámigbóyè ẹ ṣeun o. Mo ń bẹ lórí YouTube live lórí YouTube náà báyìí. Òde ibi yéè bá ṣe dandan ẹ má jẹ́ kí a lọ. Ẹ jẹ́ ká jókòó nígbà yìí ní kúkúrú oògùn ní ètí ìrò oògùn kan ṣoṣo yẹn ní nísìnyí John Ògúnrìndé. Okay, the number again. Okay. Ogun ìkan yẹn rí ní ìsìn náà ní ká jókòó sílé 267 521 7921 267 521 7921 ó ní ẹ lè pè á sí eré rẹ. Ogun ẹyọ kan náà tí rí báyìí òun náà ní wí ká jókòó sílé. Ogun ẹyọ kan yẹn rí òun nu. Ògbọ́n ṣe oògùn ẹyọ kan yẹn rí náà nu ẹ jẹ́ ká máa lò náà ni ká jókòó sílé. Ẹni yéè bá ní dandan yéè bá níbi yóò ń lọ. Ẹ má jẹ́ ajáde ẹ má jẹ́ ajáde ẹni yéè bá níbi yóò ń lọ. Ẹ má jẹ́ jáde. Bukky Grace Ọláníyan ẹ ṣeun o. Ẹni yéè bá ní dandan yéè bá níbi yóò ń lọ. Ẹ jẹ́ ká jókòó sílé wàyíkè sóògùn. Coronavirus ṣe wí bóyá irọ́ ni o ẹ dákun àwọn ẹni yìí Ṣàngó bá ti ojú rẹ̀ jà ní kì ní bá wọn bú ọba Kòso o kìí ṣe eré kìí ṣe ti àwàdà. Coronavirus is real, is very very real. Ẹ má jẹ́ ká mú ṣeré o ẹ má jẹ́ ká gbogbo yà ń wò nílé ìyàn ń ṣe ìyàn kó sí isolation ilé ìmúnipamọ́sí ìyàn kó wọn sí ìyàn ń ṣeré níbẹ̀. Corona èmú wọn bó bá mú wọn ìyàn ṣe nǹkan bí wọ́n ṣe ń ṣe nǹkan ni yẹn mọ̀ ṣe bí wọ́n ti ń ṣe nǹkan ni yẹn ṣe ẹni yìí corona bá mú ọlọ́mọdé àrí o ẹni yóò bá mú òun ló lè sọ òun ló lè ròyìn o. Corona is very very real. ẹ má jẹ́ àbá wọn wí èsì kọ̀ọ̀kan. The code number. Oh, okay. The code number is 00 láti bí ẹ bá ti ń pè bó bá jẹ́ láti Nàìjíríà ní 0091 0091 0091 267 521 7921 0091 267 521 7921. Bó bá jẹ́ wíyẹn pè á láti Nàìjíríà ẹ dákun gẹ́gẹ́ bí mo ti ń sọ ọ́ lọ corona òótọ́ ni o kì í sí rọ́ níbẹ̀ o ẹni yóò bá mú sọ̀rọ̀ bí mo ti ń sọ̀rọ̀ wútò òótọ́ ni corona sí rọ́ níbẹ̀ o. Ọlọ́run kí ṣàánú wa kèèyàn tí ìṣòògùn jògùn ẹyọ kan wí ká jòkó sílé bẹ́ẹ̀ ni yéè bá ní yóò bá fẹ́ lọ lè ṣe jòkó sílé ẹ dákun jòkó sílé ẹ jẹ́ ká tọ́jú ọmọ apamọ́ ẹ má jẹ́ ayílé ẹbí ká ẹbí yọ̀ ń lọ lé ẹlòmíì gan ó mẹ́lòmíì gan yìí kè ní sọ yọ̀ ń lọ lè kí yọ̀ ní mọ̀ eríkàn ló ń fọ́ mi ní ẹ dákun ẹ jẹ́ ká jòkó sílé. Wọn ti mú àkókò irọ́ iye èèyàn náà ẹ dákun ẹni yóò bá ní agbára láti ẹni yóò bá ní ẹ dákun ẹ jẹ́ ká sọwọ́ sí ìrìn yìí ìbá ní ẹ dákun ẹ jẹ́ ká sọwọ́ sí ìrìn yìí ìbá ní. Ẹlòmíì àbí kí jòkó sílé ẹbí kan jòkó sílé kè sí yìí àwọn èèyàn fẹ́ jẹ ní èyí rí nǹkan jẹ o ẹni yìí mo rò bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ rá sí kámẹ́rà ni. Ìgbómìnà ẹ lórí YouTube Ìgbómìnà Entertainment Fatai Táyé ẹ ṣeun gan ni o. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ ẹni yóò bá ní ìkun láti fún yóò bá lágbára láti fún èèyàn ní nǹkan nílé ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kí a sọwọ́ sí ìyẹn bí ra ayé ìsìnyàn yìí bẹ nílùú òyìnbó nìkan kọ́ nìkan ni ìyàn yóò ń bẹ nílé náà ẹ jẹ́ kí
ẹ jẹ́ kí a rí ká ràn èèyàn lọ́wọ́ ẹ dákun ẹ jẹ́ ká ràn èèyàn lọ́wọ́ ẹni yóò bá ní agbára ẹni yóò bá ní agbára ẹ dákun ẹ jẹ́ ká ràn èèyàn lọ́wọ́ mo mọ́lọ́run bẹ̀ á ẹ jẹ́ ká ràn èèyàn lọ́wọ́ àti àyà ń bẹ nílé náà ìyá ń bẹ nílé yóò yọrí èèyàn yébi ń pa ẹ jẹ́ ká fún wọn jòkó sílé kí rọrùn o. Gómìnà entertainment ni orúkọ ní eri YouTube Lukman Ayinde Abdulsalam mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá mo fẹ́ ṣe fídíò yìí dáadáa kí ẹ má bínú o mo fẹ́ gbé kí ṣe dáadáa ni. Ẹ má bínú o mo fẹ́ ká jọ gbádùn ara wa ní o mo fẹ́ ká jọ gbádùn ara wa ní o mo fẹ́ ká jọ gbádùn ara wa ni mo ṣe ń ṣe fídíò ń bá òun ó dàbí wí ó dà báyìí ó ti ṣe bí mo ṣe fẹ́ kí ṣe báyìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ẹ dákun ọ̀nàrẹ́bù Alówónlé Ọlárẹ̀wájú ẹ ṣeun gan Ọláyẹmí Adésínà ẹ ṣeun gan Adéyínká Daniel ẹnìkan mú mẹ́sẹ̀jì ránṣẹ́ mo ń bọ̀ ẹ dákun Fógbóyè ni mo fẹ́ dá lóhùn ní eré ètò yìí pátápátá láì yọ ẹnìkan lẹ̀ pátápátá láì yọ ẹnìkan kan lẹ̀ pátápátá mo fẹ́ dá gbogbo wa lóhùn láì yọ ẹnìkan kan lẹ̀. Ok ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú òǹgbẹ mi àìrẹ̀ àmì ẹ ṣeun gan ni o èmi náà kí yín o mo fẹ́ mọ fọwọ́ kan dáhùn yòó ń bá a sọ̀rọ̀ lérí messenger lóhùn náà ni àmọ́ inú mi ìbádùn bẹ́ẹ̀ bá darapọ̀ mọ́ra lérí Facebook gangan ṣe ti gbọ́ Ọláyẹmí Adésínà Adébóyè ó rọ́pò ẹ ṣeun gan ni o gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ lérí ọ̀rọ̀ kòrónà ni wọ́n bá ní kòrónà lásọ̀rọ̀ lérí kòrónà ẹ dákun ẹ jẹ́ ká ẹnì yóò bá ní ẹ jẹ́ ká mú ko ẹnì yìí èèbá ní ẹ dákun torí Ọlọ́run jòkó nílé kíní kan ní èèyàn jẹ mo fẹ́ kí èèyàn bọ́ sérí kámẹ́rà mo fẹ́ béèrè ni lérí Ìgbónà Alhaji Badmus ẹ ṣeun gan ni o ẹ ṣeun gan ni gbogbo ẹ̀yin yẹn gbogbo àwọn yóò ń wò wá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá èèmọ̀ yóò dé àwọn èèyàn fẹ́ bọ́ sí eré fídíò eré kámẹ́rà mo fẹ́ kí èèyàn ká ṣe fídíò kínní kí n béèrè lọ́wọ́ àwọn èèyàn lérí Ìgbónà ni ẹ jẹ́ ká mọ béèrè lérí Ìgbónà ẹ jẹ́ ká mọ sọ̀rọ̀ lérí Ìgbónà ẹ mọ̀ jẹ́ kí àṣàrà ẹ mọ̀ jẹ́ parun àṣàrà ṣe kókó èdè ràn mí gbọ́n yóò ń pè mí bí mo ṣe máa ń sọ èdè iná ló wù wọn bí mo ṣe máa ń sọ yìí nìyẹn Táíwò Abíọ́dún ẹkún o tó àánú Ọlọ́run yẹn ṣàánú àkó àkókò yìí o lágbára Ọlọ́run dùgbẹ̀dùgbẹ̀ burúkú ẹ̀ ní jù sí inú ilé ya wọ́n ní bí mo ṣe máa ń sọ èdè yìí ló wu àrùn ó wu èmi náà ni ó wù mí kí n máa tẹ̀síwájú ẹ̀yin bẹ́ẹ̀ sí àwọn ń wù yín ẹ máa kọ́ àwọn ọmọ yín nílé ẹ dákun ẹ jẹ́ kí ọmọ yín kí ọmọ ṣèdè kẹ́ ẹ máa sọ sí wọn lóòótọ́ àwọn ọmọ alóde òní Yorùbá gan ìfẹ́ sọ ẹ jẹ́ ká máa sọ èdè ẹ má jẹ́ ká máa sọ gbẹ́mọ̀ fún gbogbo ẹ̀sìn ìyẹn ọmọ yẹn gbé yìnbó nílé ìwé yẹn gbé yìnbó ní sùkúù bí wọ́n dé sùkúù yẹn gbé yìnbó yẹn gbọ́ ẹ jẹ́ kí a máa sọ èdè sí ọmọ ra sẹ́ni yéè tí ẹ sọ Yorùbá sóun lè sọ gbóònà ẹ má jẹ́ a máa sọ gbóònà ẹ wo ìran ará ìlú bòmí ẹ wo àwọn India bẹ́ẹ̀ bá rí India nílùú èyìnbó bẹ́ẹ̀ bá rí India ní Nàìjíríà èdè wọn ni wọ́n ń sọ oríkì mo lè gbọ́ àṣà Yorùbá yín èyí mi dáadáa o òkìrí mọ léègbò
òkìrí mọ léègbò ẹ wo India ẹni gbogbo bí yan India bá ti rà ẹ lè rí yan kan ṣe yìnbó India mi ègbè yìnbó àmọ́ ó gbọ́ ó ní ọpọlọ èdè yan ni èèmọ̀ sọ ẹ wo wọn Chinese yẹn bẹ ní Nàìjíríà mẹ́sàn ní wọn ló gbé yìnbó bẹ́ẹ̀ bá kó sáyé Chinese mi wájọ bẹ́ẹ̀ yọ̀kọ́ péré ní wọn ló gbé yìnbó èdè yan ni èèmọ̀ sọ èdè yan ni èèmọ̀ sọ ẹ jẹ́ ká gbọ́ sọ èdè ra ẹ jẹ́ ká gbé èdè ra yìí ẹ jẹ́ ká gbé ní arugẹ ẹ jèrè ẹ jẹ́ ká gbé èdè yìí ẹ jẹ́ ká gbé lárugẹ ẹ jẹ́ ká máa sọ ẹ jẹ́ ká sọ èdè ẹ jẹ́ asọ́sìn ọmọ ra ẹ jẹ́ asọ́sìn ọmọ ra ẹ jẹ́ akọ́ ọmọ ra òun ló dà ẹ jẹ́ ká kọ́ ọmọ ra ẹ jẹ́ ká gbé àṣà lárugẹ bàbá gbé àṣà lárugẹ kì í sí ẹnìyé bá a gbé ẹ mọ̀ jẹ́ kán mọ́wọ́ rọ́ wa sẹ́yìn ẹ mọ̀ jẹ́ kán mọ́wọ́ rọ́ wa sẹ́yìn ẹlòmíì ojú àmọ́ ti bó bá sọ èdè ẹ mọ̀ wọ́n èlé sọ èdè ojú èsì bí yìí mi ti lè sọ gbóná ni mo máa ń sọ jù èmi sí ọ èmi pa ń sí ọ bóyá ilé gbàgbé ọdún kan lọ́hùn ó ti pẹ́ bóyá bíi 90 sótì tó bóyá bíi 1990 àbí 1991 mo lọ Kotonu mi àtẹ̀yàn ni mo tẹ̀lé lọ Kotonu Comrade Bisi Fakayode ẹ ṣeun sa o mo lọ Kotonu bóyá bíi 1990 or 1991 mo tẹ̀lé yàn lọ àjọ lọ à ń bọ̀ agbẹ́rù wọ́n wí ọmọ ń dáyàn dúró wọ́n bá dáa dúró èmi pa lóde nípa ní wọ́n pa àṣẹ awíbáwọn mo sáà sọ èdè èlé gbàgbé ní ọ̀nà ìdíròkò ni owódé ni àwọn kọ́sọ̀mù yẹn èdè yìí mo wá sọ ni kọ́sọ̀mù ọ̀hún gbọ́ lọ́dún náà lọ́hùn tó bá ní pé Mr. Yusuf Wasiu ẹ ṣeun gan ni èdè yìí mo sọ lọ́dún náà lọ́hùn kọ́sọ̀mù bá wíkẹ́ mi nìkan máa lọ wí èdè yìí mo sọ èdè ó ti pẹ́ ìwò ti gbọ́ èdè mọ ọmọ ìgbóná lòun náà oyún máa lọ sẹ́ẹ̀rí wító lóòótọ́ lomi yẹn gbọ́ sọ̀rọ̀ ẹni wípóyá ohun ìkan tí ṣẹlẹ̀ láìpẹ́ yìí ti ju bí ọdún kan àbọ̀dún méjì lọ ní mo sọ èdè náà ni mo sọ èdè inú ẹni wọn á dùn gan owó ó ti pẹ́ òun ti gbọ́ èdè yìí mọ èmi rántí yìí ń mọ́ dáadáa mo sàmọ̀ yìí mo sọ èdè náà ni nínú ẹni òun dùn báwọn ẹ̀dá òkè ẹni wá jásí wíkẹ́ sọmọ gbóná àmọ́ ọmọ Kogi ni ó bá sábà mi ṣèkò yìí mo fẹ́ ṣe mi ìrántí bẹ mọ́ ó bá mi ṣèkò yìí mo fẹ́ ṣe owó tó mo ń bọ̀ mo ń bẹ ní airport ni mo ti check in lọ́wọ́ nínú ilé níbi ọ̀dọ̀ àwọn ṣé custom náà ni àwọn custom lọ́dọ̀ àwọn immigration wọ́n á ń check àṣẹ gbogbo rẹ gbogbo ẹrù yìí mo wá kó nǹkan kan ẹrù mi ti pọ̀ jù mo ṣe di gbogbo rẹ mo fa báàgì mo fa gbogbo rẹ nǹkan kan mo ṣe mi pa sí wàhálà yìí mo ti àkóra mi sí gèè àpọ̀ báyìí tó rí Ọlọ́run mo wá rí gbogbo rẹ jẹ́gẹ̀jẹ̀gẹ̀ ní ó ní ó bọ́ ṣe pẹ́ ni aráàlú wo ni pé èdè ọ̀dọ̀ òun ni mò ń sọ yìí Adéòtí Ọlárẹ̀wájú Adébánjọ mo bá bú sẹ́rìn mo ní gbóná lèmi ó ní àwọn ẹ̀ṣẹ̀ gbóná pé ìyàgbà ni àwọn pébẹ̀ inú àwọn kan dùn bí mo ṣe sọ èdè yìí pé ni mo dẹ̀ ń sọ èdè báyìí mi ètìjú ní nígbà tó gbóná ní mẹ́sẹ̀ àtijú níbo tí gbogbo dá jẹ̀gànjẹ̀gàn wọn adé gbogbo wọn aláwọ̀ akóra mi sí ìlú gbogbo jẹ̀gànjẹ̀gàn báyìí ọkùnrin wa pé ẹnìkan ló máa bá mi ná dá mi lẹ́rù wọ inú plane torí ẹrù mi èkó mọ́ máa ń lọ gèjì náà ni o àti báàgì mi àmọ́ sẹ́ mo obìnrin bí mo ṣe gbogbo rẹ jákujàku mọ́ra àwọn sáàdì gbogbo rẹ ọkùnrin tí ló wá pẹ́ nìkan lẹ́nìkan náà ràn mí lọ́wọ́ ni wọ́n bá mi Mr. Lukman Lawal ẹ kú ètò ìyá gbóná ẹ ṣeun gan ni o Mr. John Abidoye ni wọ́n ràn mí lọ́wọ́ náà bá mi gbé ẹrù ọ̀hún lọ́jọ́ gbé ẹ tú kálẹ̀ àti bá mi gbogbo rẹ wọ́n sábà mi kó náà sábà mi ṣe gbogbo rẹ sẹ́wọ̀n wéde ló kó mi yọ ẹjẹ́ àmọ́ ṣèdè ẹjẹ́ àgbéde alárugẹ ẹjẹ́ àgbégbóná lárugẹ ẹjẹ́ àmọ́ ṣèdè èdè ẹjẹ́ àmọ́ ṣèdè ra ẹjẹ́ àjẹ́ǹjẹ ra ẹjẹ́ ká mọ́ǹjẹ ra kọ́ àwọn ọmọ mi èwì mọ́ máa rìn ìmọ̀jú kí mọ́ ṣe gbogbo thank you sir John Taiwo Abidoye mọ̀mọ́ ìmọ̀ márùn bàbá àwọn ló mọ̀ ṣe dídíndín mọ́mì èèmọ̀jú kí wọ́n gún iyán mọ́ gún yán níyìn báyìí o ègún yán mèsì ọbẹ̀ ẹ̀fọ́ àtẹ̀gúsí mèdín àkàrà mèsì ọ̀lẹ̀lẹ̀ aláfárá mọ́sọ̀lẹ̀lẹ̀ aláfárá yìí mèsì yìí mèsì ìwé nípa sí nìyí báyìí bẹ́ẹ̀ yèmí ẹ̀yà jẹ́ lónìí ni èdín àkàrà èmú èlè ra
àgbàdo ọ̀hún níyàn mú ṣe níyìn báyìí àmọ́gi ẹ̀dá lèmi mọ́ mú ṣe níyìn báyìí ètàn sómi ni ó ti dògì ẹ̀dánù ńlẹ̀ èpo èèyàn dín àkàrà sí èsì ọ̀lẹ̀lẹ̀ aláfárá mèéṣe sí ni èmi máa ń jẹnu o ọmọ mi ti sọ mí lẹ́nu èmi mọ́ ń jẹ Amẹ́ríkà mo ń jẹ Amẹ́ríkà ṣe torí ní èbí mi l'Amẹ́ríkà ìyá mi ègbà Amẹ́ríkà bàbá mi èsàn gbé ẹyin fún ègbà Amẹ́ríkà ìyá mi èsàn gbé oúnjẹ ra òun mọ̀ ń sè oúnjẹ ra ni mo mọ̀ ń sè ẹ jẹ́ ká kọ́ wọn mọ́ ra ẹ jẹ́ ká mú oúnjẹ akọ́ wọn mọ́ ra ẹ jẹ́ ká mú wọn mọ̀ mi bá ọmọ mú gbóná eré mọ́ sọ ní mọ̀ mú ṣeré hàn tí mọ̀ sọ wọn bá ti máa fún mi lówó nísìnyí bá owó yin báyìí mọ̀ pé lówó owó lẹ́nu mọ̀ mú pé n bá mú ní mílẹ̀ ń pè wọ́n dájú èdè sábà mú ogún pọ́n bá mú mọ̀ pé bí èdè àánú mọ̀ mú pé owó níyìn báyìí ni àmọ̀ rẹ́rìn ní ẹmọ mú mi rẹ́rìn ní ètè ìgbóná ètì bóra àwo ti bà mí jẹ́ mi èlé mọ́ sọ ẹ jẹ́ kí ká mọ sọ Tajudeen Abọ́lárìn ẹ ṣeun o ẹ jẹ́ ká mọ sọ èdè ẹ jẹ́ ká wọ aṣọ ra ẹ wo ẹ ti wí mo padà sí ọ̀dọ̀ India ẹ wo bí ẹ bá rí àwọn India ní èlé mọ́ pàkájà aṣọ ní èlé mọ́ ro aṣọ hàn bí wọ́n ti ro kèsìrù lù yẹn lè rà bí wọ́n ti ro sọ náà ní èrò. Thank you sir Mr. Lukman Lawal bí wọ́n ti ro sọ ní èrò níhàn India ní èrò bí wọ́n ti ro òun ni bẹ́ẹ̀ rí hàn Chinese bí wọ́n ti ń ṣe ní ètì ṣe Dáre Maxwell Alárápé thank you bí wọ́n ti ń ro sọ ní India èrò gbogbo bí yẹn bá hàn dé ẹ̀rí oúnjẹ ní ìmọ̀ bẹ̀rẹ̀ ní ìmọ̀ tá ń jẹ ẹran ní ìmọ̀ jẹ ń jẹ ẹran báà náà nìyẹn Chinese ẹ wò wọn Ìgbò náà wò ní èèyàn náà ẹ wò Haúsá ìyá Yorùbá náà ni ẹ jẹ́ ká jẹ ń jẹ ra ẹ jẹ́ ká wọṣọ ra ẹ jẹ́ ká ṣèṣe ra ẹ̀rú bẹ́ẹ̀ ti bí nílẹ̀ ẹ ṣe ẹ jẹ́ ká ṣe ìṣe ra Ọlọ́run yẹn ràn wá lọ́wọ́. Ibrahim Siddiq Jack ẹ ṣeun o mo ń kíran aláwọ̀ mo ń kíran aláwọ̀ lẹ́ẹ̀kan sí o àkú òǹgbẹ ẹ̀mí rẹ̀ yìí oṣù o. bàbá sí ní ìyá ṣe níta ẹ dákun ẹ má jẹ́ ká jáde ẹ dákun bàbá sí ní nǹkan ìyá ṣe níta ẹ má jẹ́ a jáde o bàbá ní nǹkan ìyá ṣe níta ẹ má jẹ́ ká jáde ẹ dákun. Ibrahim Siddiq that Igbono language gives me a shooting àtó bí èèyàn náà ṣe mọ sọ náà nù ṣé ẹ̀ ń sọ sọmọ yín nílé Mr. Ibrahim Siddiq Jack ṣé ẹ̀ ń sọ sí ọmọ yín nílé àmì o Mr. Alárápé bó ti ń jẹ́ shooting relief sí yín ẹ máa sọ sí ọmọ yín náà nílé bí ìyàwó yín ìbá jẹ́ Ìgbónà ẹ jẹ́ kí ẹ jẹ́ máa sọ sí wọn. ẹ máa sọ sí wọn nílé ẹ jẹ́ kí ìwọ̀n ọmọ yín mọ̀ ọ́ sọ ẹ jẹ́ kí ọmọ Ìgbónà sọ ẹ máa sọ sí wọn ẹ mú Ìgbónà yẹn gan èdè bí ará Ìjẹ̀bú ọmú Ìjẹ̀bú yẹn gan ará Ẹ̀gbá wọ́n mú Ẹ̀gbá yẹn gan ni bàbá Ṣọlá Wálé ẹ ṣeun gan Ọlátúnjí Baálẹ̀ ẹ ṣeun gan ni wọ́n mú ẹni kálukú ló mú èdè rẹ̀ yàn gẹ́gẹ́ á ló dé Ìgbónà dùn ún wò ó dùn ún rí èdè á dùn ún gbọ́ bàbá ń sọ èèyàn àgbọ̀n bá tiẹ̀ sọ báyìí èèyàn àwọ̀ mi àrẹ́rìn ní pè mí kí n ti tún sọ gbéyàn ti tún sọ tòró mọ́ wù mí kún mọ́ sọ dáadáa ni mo bá ti ń sọ inú mi mọ́ dùn ẹ jẹ́ ká mọ̀ sọ bẹ́ẹ̀ ṣe wó wù yẹn ẹ mọ̀ sọ ẹ ò mọ̀ sọ sí àwọn ọmọ nílé ẹ dákun ẹ mọ̀ jẹ́ ká pa àṣà
àti ìṣe àti. Bá ní o ẹ jẹ́ ká stay bá thank you stay safe ká jókòó sílé ìyún gangan ni kókó bàbá ti ní ìyá ṣe níta ẹ mọ̀ jẹ́ ajáde ogun ẹyọ kan yẹn rí lọ́wọ́ inú lọ́ọ̀ jókòó sílé lògùn ọ̀hún bàbá ti ní ìyá ṣe ẹ jẹ́ ká jókòó sílé. Lawal Latifa Balogun thank you bàbá ti ní Mr. John Taiwo Abidoye my brother thank you bàbá ti ní ìyá ṣe níta jókòó sílé lóòótọ́ bàbá jókòó sílé oúnjẹ ìní abára níbẹ̀ owó ìní abára níbẹ̀ àmọ́ ọlọ́mọ jẹ́ àṣà àìsàn bàbá jókòó sílé náà àìsàn ìní abára bàbá jókòó sílé coronavirus náà ìní abára nílé ya àmọ́ ìyàgbà mi ò di tipátipá èèyàn gbọ́dọ̀ jáde ìbá di tipátipá náà ní kẹ́ jẹ́ ká jáde bí ìbá ti di tipátipá nínú ẹ má jẹ́ ká jáde jẹ́ kẹ́ni kálukú jókòó sílé rẹ̀ corona èèṣe rọ́ o orí ni o ẹ dákun o àní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ o Mr. Tọ́lágbé Adégòkè thank you sir àní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ o àní bá wọn kúkú ègìgì o ẹ jẹ́ ká jókòó sílé ra o ẹnìyàn Ọlọ́run bá hàn gbé lọ́wọ́ sókè ẹ jẹ́ ká ranra lọ́wọ́ ẹ jẹ́ ká ranra lọ́wọ́ ẹ dákun Yorùbá níhàn Yorùbá lè mú òkun sọwọ́ sí èsì ìrìnàjò nílùú òyìnbó nìkan ni ará Nàìjíríà yóò rọ̀ lọ́rùn jọ àmọ̀tẹ̀ ló pọ̀ jù yóò rọ̀ lọ́rùn jọ ará òyìnbó lọ ló pọ̀ jù nílé ẹ̀mú dandan ni kí tó jẹ́ bí ẹ̀ bóun sì rẹ̀ bíra náà ni ẹ jẹ́ ká fún wọn ní ìkun ìran yìí èsẹ̀ bíra náà Yorùbá ríwé bí ń parán ni èèyàn fi kán jòkó sílé ebi sàn ń parán ẹ jẹ́ ká mú fún wọn ní ìkun èdìgbà Yorùbá tó pọ̀ ìwọ̀nba bèèyà bá ní dé ẹ jẹ́ ká ṣe Ọlọ́run yẹn ràn án. Olúṣẹ́gun Afọlárànmí ẹ ṣeun o a kí gbogbo aláwẹ̀ pátápátá a mú orin kí ìhàn aláwẹ̀ ní o ẹ̀mí èrẹ̀yìn oṣù láṣẹ Ìdùmarè fi orin kí ìhàn aláwẹ̀ ẹ̀mí èrẹ̀yìn oṣù o lágbára Ọlọ́run àmọ́ ẹni yóò bá rẹ̀ kí mọ́ gbà àwẹ̀ o bọ́ bá ń ṣàárẹ̀ dákun mọ́ gbà àwẹ̀ o bàbá ń ṣàárẹ̀ ẹ mọ́ jẹ́ àgbà àwẹ̀ o ẹni yóò ní oògùn or medication, please let us share this live video so our fellow Igbomina brothers and sisters can see how sweet we are as a family. Thank you so much, Mr. Ibrahim Siddiq Jack. Thank you so much. Mr. Sodiq sọ ẹ jẹ́ ká share program Ọlọ́run ràn á lọ́wọ́. Ẹ jẹ́ ká share program kẹ́ jẹ́ ká bùn ìyẹn èèyàn kẹ́ jẹ́ ká fún àwọn èèyàn gbọ́ ní program yìí ẹ jẹ́ kí gbogbo akájọ jàǹfààní rẹ̀ ní Ìgbóònà ẹ jẹ́ ká jọ jàǹfààní program yìí. ẹ jẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ mo máa ń sọ náà ń bá ti bẹ̀rẹ̀ ètò mẹ́wìí ẹ jẹ́ ká bá a share program yìí kí gbogbo akájọ jàǹfààní rẹ̀ kẹ́ bá a share rẹ̀ thank you Mr. John Taiwo Abidoye bọ̀dá mi ẹ ṣeun gan ni o stay safe àmọ́ ẹ má jẹ́ ká máa wí stay safe nìkan náà ẹ bá kéèyàn stay safe yóò ń bẹ nílé yẹbi ń pa ẹ dákun ọwọ́ ẹni yọba lágbára láti ṣe ìrànlọ́wọ́ kò náà ní ẹnì kejì rẹ
ẹ jẹ́ ká ràn án lọ́wọ́ bó jẹ́ 20 euro ni bó jẹ́ 10 pound ni kìí ṣe owó yóò kéré ṣé mo yí 10 pound jẹ́ ní Nàìjíríà nísìn kìí ṣe owó kékeré ẹ ń sọwọ́ sí ìyànyún bẹ́ẹ̀ ńlé ṣé ẹ ti gbọ́ bọ̀dá bọ́ọ̀n ṣe ẹlọ́mọbẹ nílùú òyìnbó iná yẹbi ń pa o ẹ dákun ẹ máa jẹ́ ká dáadáa aráàlú òyìnbó nìkan bí mo ti sọ ìyá ń bẹ ńlé yóò rọ̀ lọ́rùn yìí yóò dájú ju tẹnìkan lọ ẹ jẹ́ kí amúsọwọ́ sí ìyànyún bẹ ní ẹgbẹ̀rà náà kì í àṣẹ ìyànyún yóò jẹ́ bí anìkan gbogbo èèyàn kúnta jantururu yẹbi ń pa yín èrí bí lọ ẹ jẹ́ ká fún wọn ní ìpè ẹ jẹ́ ká fún wọn lóúnjẹ bàbá ń wí stay safe lọ stay at home yẹbi hàn ń poni ṣẹ́kẹ́ bí poni kú sílẹ̀ nígbà yìí kòrónà ìbá poni ebi ló ti wá poni kú ṣe rí wíyìn ló bàjẹ́ jù yìí kòrónà ìbá poni ebi ló poni kú ebi pa ebi lè poni o ẹnì yẹbi hàn ló ẹnì yóò bí po ló pọ̀ jù bí kòrónà ìbá ti para ẹ jẹ́ kí kébi mọ́ lù á po ẹ fún ìyẹn èèyàn yọba ní ẹjẹ amúhòrán kí wọn jẹ ẹ dákun ẹ mọ̀ jẹ́ aṣọ wí ó dìgbà yìí ẹ mọ̀ jẹ́ aṣọ dìgbà yìí yóò bá tó di wẹ́ni tẹ̀ tí a ń bèrè lọ́wọ́ ọra ṣe ẹ ti gbọ́ ẹ dákun ẹ jèrè ẹ ṣeun gan ni. aláwẹ̀ ń gbádùn orin lọ ń gbádùn orin lọ àmú kí ìhàn aláwẹ̀ ní orin yìí mò ń tó Peter Ọláyẹmí thank you tó mo fẹ́ gbé àwọn èèyàn mi ìmọ̀ yóò dé àwọn èèyàn ìfẹ́ bọ́ sí orí kámẹ́rà èmi á dé mo fẹ́ gbé àwọn èèyàn sórí kámẹ́rà o àmọ́ mi ìmọ̀ yóò dé mo ti à fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn lérí ìgbóná Táíwò Abíọ́dún bí yẹn bá jẹ́ mi mo fẹ́ béèrè bí yẹn bá jẹ́ mi bí yẹn bá jẹ́ mi lérí kámẹ́rà. mo ń connect mọ́ ẹnìkan lérí fídíò ni o bóyá nẹ́tíwọ̀kì ṣá. bóyá nẹ́tíwọ̀kì ni. Live wọ́n ní tó èsì no response. bí ẹ bá accept Mr. Ibrahim Sidiq. Prince Oriyomi Abiola Mustapha welcome my sister. ó dàbí àwọn èèyàn ìfẹ́ rá eré kámẹ́rà ní o ìyẹn èèyàn ìfẹ́ rá eré kámẹ́rà wọ́n sì fi kún fáwọn èèyàn lẹ́bùn ní o wọ́n fi kún fáwọn èèyàn lẹ́bùn my sister longest time tó ẹ ṣeun gan ni o gbogbo èèyàn longest time náà ni mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹni ọ̀ ń bẹ̀lẹ̀ ń pe bẹ́ni ọ̀hún èsì ẹ̀ pẹ̀lú míì mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan ni o wọ́n ní my network is not okay ó dá decline ẹni ọ̀ ń bẹ̀lẹ̀ ń pe ni bẹ́ni ọ̀hún èsì ẹ̀ pẹ̀lú míì ẹ ṣeun gan ni o mo dúpẹ́ o èmi dé ẹ lérí fóònù. ìfẹ́ ni o ìfẹ́ ni ẹ ṣeun gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín o báyìí ti wí náà nísìnyí longest time
longest time báà ní bó ti rí náà nù kọ̀kẹ́ ìṣèyá àgbọ̀nà pírí lológójì ẹ mọ́ bínú ó wù èmi náà kètò yìí kí mo lọ bó ṣe ń lọ kó mo lọ bó ṣe ń lọ àmọ́ àwọn igi kan ìgbẹ́rùdé rí longest time alálẹ̀ gómìnà alálẹ̀dé gbóná égbè a o àbáyọ̀mí olúfikáyọ̀ àkàndé ẹ̀ ló mọ̀ ẹ kú 3 days tó ẹ ṣeun gan ni o débọ̀ long time my sister long time o ẹ ṣeun gan ni o ọwọ́ kè gbẹ́rùdé rí ẹ láìsí mo sọ lẹ́ẹ̀kan láìsí yín kè sí èmi ẹ̀yin náà lẹ lè jẹ́ kó dùn jù báyìí lọ ẹ̀yin lẹ lè jẹ́ kí ṣeéṣe jù báyìí lọ tó ẹ má bínú wí mo sọ lọ́jọ́ níjẹ̀ ló wí ètò yẹ wíkè ní dúró mọ́ mo rántí ṣe àmọ́ lágbára ọlọ́run mú dá yín lójú nísìnyí ẹ mọ̀ gbọ́ ìgbóná dáadáa èdè yìí ẹ pẹ́mi ló dé ẹ sọ èdè yìí mọ́ ẹ má bínú. Mr. Debo, come to camera. Ẹ má bínú bí mo ṣe ń sọ lọ wù mí kí mo kú ó wù mí kí mo lọ náà ni ẹ ṣeun o àbáyọ̀mí olúfikáyọ̀ àkàndé ẹ ṣeun kè wù mí kí kú ó wù mí kí mo lọ kétò yìí kí mo lọ náà ni èèyàn mo lọ àti ibẹ̀ bá jẹ́ ọ̀rọ̀ coronavirus yóò ṣẹlẹ̀ ó níhàn gbogbo nǹkan kan yà ti fẹ́ ṣe decline again wọ́n kún fún yín lẹ́bùn ní o ẹ̀yin lẹ́ ń decline rẹ o bóyá network yẹn ní lóòótọ́ àmọ́ mo ní èèyàn fún báwọn fún wọn lẹ́bùn àmọ́ gbogbo èèyàn ló ń decline camera tó èèmọ̀ ẹ̀bùn yẹn fún mi yẹn kún fáyìn èèmọ̀ mú lọ lẹ́nu àbáyọ̀mí olúfikáyọ̀ ẹ ṣeun o please help and keep up the language ma God bless you thank you too and ẹ̀yin náà ẹ mọ̀ sálà ẹ mọ̀ wò á eré YouTube ẹ subscribe lórí YouTube ẹ sẹ́wọ̀n wí YouTube until bẹ́yẹn bá tó ní I think 2,000 or 2,500 subscribers ló tó lè mọ jẹ́kíjẹ́ live so ẹ subscribe sórí YouTube channel Igbómìnà Entertainment bẹ́ẹ̀ bá subscribe sí rẹ̀ ẹ mọ̀ rí wò live náà lérí YouTube nísìnyí à record à ń post rẹ̀ lórí YouTube ni àwọn bẹ́ẹ̀ bá ti lè subscribe sí rẹ̀ à lè mọ gbé live lérí YouTube náà ẹ má bínú wẹ̀yìnbó díẹ̀díẹ̀ ń bẹ ní àárín rẹ̀ ẹ ṣeun gan ni Ọlásùnkànmí Àlàbí thank you bóyá tó orí mi sì wé eré mi náà ó dá ẹ ṣeun gan ni okay number again bó bá jẹ́ láti Nàìjíríà lẹ ti ń pè 0091 267 521 7921 009 0091 267 521 7921 0091 267 521 7921 ó dáa ọmọ ìsanlú ìsìn ni mí o Ìgbóná kan náà ni gbogbo wa Ọlárẹ̀wájú Sheriff Ọlọ́ládé thank you you are welcome Ìgbóná ní bàjẹ́ láṣẹ Èdùmàrè Tèmítọ́pẹ́ Enoch Ayọ̀rìndé thank you mo ń kẹ́bùn mi lọ léwu ẹ̀bùn yẹn ń fún mi yẹn ó kún fún èèyàn ẹsẹ̀ ni yóò wá sí eré kámẹ́rà yẹn ó kún béèrè wọ́n fún mi ní ẹ̀bùn kún fún èèyàn àmọ́ èsì ẹnìkọ̀ọ̀kan wọ́n wí nẹ́tíwọ̀kì ni tó ẹnì yóò fún mi lẹ́bùn mò ń mú ẹ̀ bóyá bó bá di ọjọ́ míì orin yìí à ń play kéèsè ará Ìgbóná àmú kí mùsùlùmí kú ọdún àwẹ̀ yìí ni àwẹ̀ yà ń gbà lọ́wọ́ àwọn kan repeat nọ́mbà báyẹ̀ pé láti Nàìjíríà lẹ ti ń pè ní o 0091 tó bóyá ẹnìkan ń pè wọlé hello oh hello ẹ káàsán sá o yes sir ẹ pẹ̀lẹ́ sá o ọmọ olúwo ni
òkè ọdẹ ẹkún o ẹ ṣeun gan ni o alálẹ̀ gbóni gbèrà o àmọ́ ẹ̀sọ̀ gbóná ẹ̀yọ̀ lẹ́ ń sọ. òwò àwọn mo àti mọ́ ń ṣe ètò yìí ti pẹ́ ó ti ń lọ bí ọdún bíi mẹ́ta báyìí nísìnyí ya ti mọ́ ń ṣe. ok mo fẹ́ kẹ́ ẹ mú nọ́mbà kan láti nọ́mbà 1 to 5 mo ní ìbéèrè márùn ẹ mú nọ́mbà kan níbẹ̀. nọ́mbà 3 ló dáa ìlú wo ni wọ́n ń pè ní òkè ìlà ọ̀ràngún ibo ló wà ibo là á gbà dé bẹ́ẹ̀ mọ́ gbọ́ o òkè ìlà ọ̀ràngún apá abo nílùú yìí rà nílẹ̀ gbóná èmi ni orúkọ ọba ìlú yìí ń jẹ́ ìlà ọ̀ràngún apá ìlú wo là á gbà dé bẹ́ẹ̀ ẹ dárúkọ ìlú méjì yóò ti òkè ìlà ọ̀ràngún yìí nílẹ̀ gbóná àti orúkọ ọba wọn àti ibi yóò rà kìí ṣe ìlà là ń sọ o òkè ìlà ọ̀ràngún. ó dáa ẹ lè kọ́ ìgbóná dáadáa nù ṣe ti gbọ́ ẹ̀yà ṣe gbé ètò ilẹ̀ náà nù a fẹ́ kí ọmọ ra nílẹ̀ gbóná kan mọ ilé ṣe ti gbọ́ ẹ ṣeun gan ni o a dúpẹ́ lọ́wọ́ yín gan ni thank you so much thank you please stay safe bye. tó thank you o ẹnì yóò pè á tán ní ìsìn nọ́mbà ó bá mi mọ bí yẹn ti ń pè ẹ kọ nọ́mbà tá a lè pè yín sí sórí ètò nọ́mbà pé mọ bí yẹn ti ń pè ní o àmọ́ nọ́mbà ọ̀ ní 267 521 7921 mo ti tẹ nọ́mbà ọ̀hún sí eré ètò 267 521 7921 nọ́mbà ọ̀hún ni ẹ̀ ń wò ọ̀hún ẹ lè pè á sórí rẹ̀ ẹ lè whatsapp ẹ lè pe whatsapp call náà lérí nọ́mbà yìí o ẹ lè pe whatsapp call lérí nọ́mbà yìí dáadáa messenger náà ẹ lè pè lórí bẹ́ẹ̀ bá pè lórí messenger nísìnyí mo lè mọ̀ lè gbé ṣe mọ̀ wí facebook náà ni mò ń lò disturb program yà ń ṣe àmọ́ ẹ lè pè lérí whatsapp lérí instagram náà ẹ lè bá a chat lérí instagram bẹ́ẹ̀ bá bèrè lọ́wọ́ àwọn èèyàn mo máa ń respond ẹ mọ̀ bínú mo máa ń dá àwọn èèyàn lóhùn dáadáa lérí adéọlá fákáyọ̀dé fàjẹbẹ̀ tó bóyá fẹ́ gbé yín wá bóyá nẹ́tíwọ̀kì dá ní ọ̀dọ̀ yín mo máa ń dá èèyàn lóhùn dáadáa lérí ọkàn ajẹ́wìtò sẹ́rí hàn mí ìkún mi ìyàn mi mọ́ decline again ikùn mi yìí èèyàn máa béèrè ló máa sú mi nígbà ẹni yìí mi bá dá lóhùn ikùn yéè kan ìgbóná lọ́wọ́ yéè kan ìgbóná lẹ́sẹ̀ lẹ́mọ̀ọ́ lómi lóhùn ni Owólabí Olúṣọlá thank you onímẹ̀ẹ́sẹ̀ dẹ́lòmí lóhùn nígbà míì yéè kan lẹ́sẹ̀ yéè kan bó yéè bá gbóná mú yéè kan dédé sọ sérí kínní ni èyí náà mọ̀rọ̀ yẹn èèyàn òun ló fà á. Hello. Good day ẹ káàsán o ẹgbẹ́ má bínú ẹbí gbóná níyín Yorùbá ní kẹ́ sọ sà Yorùbá gbọ́ gbóná ó dáa mo yọ̀ǹda yín ẹ sọ. Profe o thank you sir ẹ máa ń darapọ̀ mọ́ alérí ètò yìí gan-an ni ẹ ṣeun gan ni o ẹ ṣeun gan mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni ọmọ ìlú wo ni yín sà from Òwù Ìsìn ẹ ṣeun gan ni mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ mú béèrè kan láti béèrè láti number 1 to 5. ẹ ṣeun gan ni thank you sir. Oh, thank you, and we will appreciate that, sir. Thank you so much, sir.
Oh. Yes. Bẹ́ẹ̀ni sir. We'll tell us so, sir. And I will work on it, sir. I will work on that, sir. And I will definitely get back to you. Thank you so much. No, but understand, sir. Ẹ máa lọ́lé sá o, ẹ máa lọ́lé. Ẹ máa lọ́lé. Ẹ dẹ̀ jẹ́ káwọn ọmọ náà máa lọ́lé. No, mi lè ṣe yẹn. Mi lè ṣe yẹn. Mi lè ṣe yẹn, madam. Madam máa bá mi wí. Madam máa bá mi wí. Ó dẹ̀ má bínú. Ẹ má bínú, sir. Yes, sir. Thank you so much, sir. I promise I will get back to you, sir. I will get back to you on that, sir. Thank you. Thank you. Thank you. My regards to your family. Bye. So, ẹ ṣeun gan o, Professor. Thank you so much. Mo dúpẹ́ gan lọ́wọ́ yín gan o. Mo dúpẹ́ gbogbo ẹ̀yin yẹn ń wo ètò yìí, ẹ ṣeun gan, mo dúpẹ́ lọ́wọ́ yín. Sọ̀kúsòbò Aláàfin Ìgbómìnà, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ ṣeun gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Mustapha Nimota, ẹ ṣeun gan ni àǹtí mi o, thank you. Ṣèyí Oyèlákùn, my sister, thank you. Ẹ ṣeun gan ni, Professor, ẹ ṣeun gan ni o, a dúpẹ́ lọ́wọ́ yín lérí ètò yìí. Ẹlòmíì yóò bá ti fẹ́ pè wọlé náà, ẹ pè. Ọlárẹ̀wájú Sheriff Ọlọ́ládé, ọmọ oko ọdẹ ni mí o, thanks for watching. Alálẹ̀ Ìgbómìnà Ègbè gbogbo wa pátápátá. Lẹ́ẹ̀kan sí, mo ti ń kí àwọn aláwẹ̀ àkú òǹgbẹ o. Esther Adébáyọ̀ Òjó, you are welcome ma. Ẹ káàbọ̀ sí eré. Ẹ bá a share program yẹn, nìkan sọ lẹ́ẹ̀kan pé àṣìkáwọn share rẹ̀. Ẹ bá a share rẹ̀ kí gbogbo ọmọ Ìgbómìnà kájọ gbádùn rẹ̀ náà ní pátápátá. Àná sọ wọ́n wí lórí YouTube, wí àwọn èrè a lórí YouTube. Ẹ dákun, ẹ má bínú o. Hello? 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 Try pé network. Hello? 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 Ó dàbí pé network ni. Ní ọmọ Ọ̀ra Ìgbómìnà ní mi Ọpẹ́yẹmí Àyàntóyè, Alálẹ̀ Ìgbómìnà Ègbè gbogbo wa. Ní wọ́n sọ̀rọ̀ lórí YouTube. Mo á ní à ń bẹ lórí YouTube. Àmọ́ àwọn èèyàn subscribe, àwọn èèyàn subscribe àmọ́ kèétí tó ṣẹmọ̀ ó ní requirement lórí YouTube kẹ́ tó lè mọ̀ ṣe live. So ẹ bá subscribe wá ọmọ Ìgbómìnà, ẹ bá subscribe sórí YouTube. Ẹ lè mọ̀ rí àwò live lórí YouTube. Thank you so much. Ẹ bá subscribe sórí Ìgbómìnà Entertainment náà ní orí YouTube. Bẹ́ẹ̀ bá ti Google orúkọ Ìgbómìnà Entertainment ẹ ti rí. Hello? 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 Kó dàgbé kọ́ yẹn ó ń disturb ara wọn ni. Hello? Hello? Ẹ kúrọ̀lẹ́ oní London àbí ẹ káalẹ́ oní London.
yes sir ẹ kalẹ́ sà o yes sir ẹ pẹ̀lẹ́ sà tó dáadáa lára o ẹ pẹ̀lẹ́ ẹ kú ọba jẹ́ mùsùlùmí ni yín o ẹ kú akú òǹgbẹ ẹ kú òǹgbẹ ẹ ṣeun gan ni ẹ ṣeun gan ni ẹ ṣeun gan ni bẹ́ẹ̀ ni ẹ ṣe adúpẹ́ gbogbo èèyàn náà ló ń béèrè lọ́wọ́ awémi ló dé lọ́la yín báyìí náà ni ètò yìí ní kìíní dúró mọ́ lágbára ọlọ́run ẹ bá a subscribe sórí YouTube Igbómìnà Entertainment lérí YouTube ẹ ṣeun gan ni ẹ dẹ̀ mọ́ bá a share program yìí náà ẹ ṣeun gan ni ẹ ṣeun gan ni thank you ṣé ẹ fẹ́ mú ìbéèrè àbí ẹ fẹ́ mú ìbéèrè 1 to 5 ẹ mú kan nọ́mbà 4 ó dáa ìlú kan bẹ nílẹ̀ gbóná yẹn ń pè ní ọ̀rà kìí ṣe ọ̀rá o ọ̀tọ̀ ní ọ̀rá ní Ọ̀ṣun o eléyìí ọ̀rà náà ń pè ọ̀rà ní ló náà ń pè ní Ìfẹ́lódùn nìyí báyìí à èmi ní orúkọ ọba ìlú yìí àti wí ìlú wo ló súnmọ́ nílẹ̀ gbóná yóò ìlú méjì wo ló súnmọ́ nílẹ̀ gbóná. tó ẹ mú mọ ilé dáadáa náà ni ẹ jẹ́ ká mọ lọlé bàbá lọlé náà ẹ jẹ́ ká mọ ṣe sightseeing ní eléyìnbó mọ wí sightseeing ká rìn gbogbo lẹ̀ gbóná ká mọ bìyà tí yá ká lè sọ sí ìhàn ọmọ ra bẹ́ẹ̀ bá padà lọlé ẹ gbìyànjú kẹ́ lọ ọ̀ra ẹ mọ̀ lórí Google ẹ jẹ́ ká lọ ní ká bèbí má lọ níbi mo ṣe àyè mo mọ̀ ṣe sightseeing dáadáa káàkiri ẹ jẹ́ ká mọ lọlé ká ṣe sightseeing ó dáa gan ni bẹ́ẹ̀ ni. Ó dáa gan ẹ sì jẹ́ ká mọ mú ìwọ̀n ọmọra náà àbọ̀ ọlọ́run yóò dájú lórí a bá ń wò bí káwọn gbogbo yòó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ní lọ́lé àní mọ́mọ́ lọ́lé ọlọ́run má jẹ́ atán sájò ọlọ́run má jẹ́ ará sájò ẹ dákun ẹ jẹ́ kí a kọ́ ọmọ alédè aka sì jẹ́ kí ọmọ ra mọ́lé ọlọ́run yóò ràn án lọ́wọ́ alálẹ̀ gbóná gbèrà ẹ ṣeun gan ni o thanks for calling sir àmín thank you sir bye yes sir. ẹ ṣeun gan ni o àwọn yìí ó ń pè wọlé John Taiwo Abidoye ọmọ bíbí ìlú Àràndùn ní mí Ìgbómìnà ẹ má bínú o hello kí á ló dé network hello ẹ̀ka sàn ẹ̀ka lẹ́ o ẹ̀ka àárọ̀ mi mọ ibi tẹ́ ti ń pè o kí á ló ṣe network. ní á ló ṣe network o network sì hello ẹ káàsán o ẹ káàárọ̀ o ẹ kúrọ̀lẹ́ o. àwa nìyẹn o. yes sir. ẹ jọ sórí ètò Ìgbómìnà yìí. bẹ́ẹ̀ ni Ìgbómìnà Entertainment náà ni o. ok mo fẹ́ bá yín sọ̀rọ̀ ní ọmọ Ìgbómìnà lèmi náà. yes sir ẹ máa sọ̀rọ̀ yín lọ o. ẹ ṣeun gan ni gbogbo alájọ ń ṣiṣẹ́ tẹ́ ẹ̀ bá wo ìlérí kọ̀ọ̀kan ṣe àjọ ń ṣiṣẹ́ ni ẹ ṣeun gan ni o yes sir àmín yes ọmọ olúwo ni yín Ìlá Ọ̀ràngún ẹ ṣeun gan ni o Ìlá Ọ̀ràngún ẹ ṣeun gan ṣe ẹ mú béèrè láti nọ́mbà 1 to 5 ẹ mú béèrè kan nọ́mbà 3 ẹ torí wí mo tí wọ́n ti pe nọ́mbà 3 lẹ́ẹ̀kan ẹ ràn mọ́ torí wí ìlú yín súnmọ́ bẹ mi ì fẹ́ kẹ́ mú ẹ mú nọ́mbà mi nọ́mbà 5 okay
number 5 ó dáa number 5 mọ̀ wí ẹ̀ gbà ná tó rọmọ ìlọmọ ìlà ọ̀ràngún ni yín ṣe mọ̀ wí Èkó ló ní Ẹ̀yọ̀ Abẹ́òkúta Ìgúnnu ni wọ́n máa ń ṣe àgbóònà náà ní kinní kan yà máa ń ṣe yà ń mọ̀mọ́ àgbóònà yà máa ń ṣe bí Èkó ṣe máa ń ṣe Ẹ̀yọ̀ ìyẹn Abẹ́òkúta náà máa ń ṣe Ìgúnnu àgbóònà náà ní ìkùn yà máa ń ṣe ẹ ṣeun gan ni ẹ ṣeun gan ni ẹ máa ń lọlé dáadáa eégún ẹlẹ́wẹ̀ ni tira nílẹ̀ Ìgbónà eégún ẹlẹ́wẹ̀ là máa ń ṣe nílẹ̀ Ìgbónà ẹ ṣeun gan ni bẹ́ẹ̀ ẹ ṣeun gan ni ẹ ṣeun yẹsà ẹ ṣeun gan ni sà ń bá fún yín ní ẹ̀bùn ọ̀hún àmọ́ aráàlú òyìnbó ni yín ẹ lè gba ẹ̀bùn ọ̀hún torí aráàlú òyìnbó ni yín ẹ ṣeun yes sir ẹ ṣé gan ni sir yes sir thank you so much sir thank you sir you are welcome sir bye. Eégún ẹlẹ́wẹ̀ ni ti anílẹ̀ Ìgbónà bí ará Èkó bá ń ṣe Ẹ̀yọ̀ bí Abẹ́òkúta bá ń ṣe Ìgúnnu Ìgbónà ní èsẹ̀ eégún ẹlẹ́wẹ̀ ni àásẹ́ nílẹ̀ Ìgbónà eégún ẹlẹ́wẹ̀ là máa ṣẹ́ nílẹ̀ Ìgbónà. Mr. Adébáyọ̀ Akínwùmí Ismail Adébọ́lá Kudos Afọláyan thanks for promoting our pride thanks for watching too torí bẹ́ẹ̀ bá wo èròjọ́rojọ́ náà ni mi dákẹ́ ẹ̀ ń wo lẹ́sẹ̀ jẹ́kun mọ́ rí sọ lẹ́sẹ̀ jẹ́kun mọ́ rí ṣe bẹ́ẹ̀ bá wo èkán rojọ́rojọ́ náà láti ẹ̀kan lọ́ọ̀ ikú láti gba yín ti bẹ̀rẹ̀ lọ́ọ̀ ikú tí mo rojọ́ láti ẹ̀kan lọ́ọ̀ ní ìsìn ṣékè tí ní sú mi àmọ́ torí wí ẹ̀ ń wo òun ló jẹ́kun lè mọ sọ Ọ̀ṣun dínà Olúwa fún mi kẹ́ thank you so much òun ló jẹ́kun kún lè mọ rí sọ alálẹ̀ Ìgbónà ègbè gbogbo wa pátápátá ẹlòmíì yóò bá ti fẹ́ pè wọlé àyè ń bẹ láti pè wọlé ní àmọ́ a bá ti lè kúrò lérí ètò yìí mẹ́sẹ̀gì nìkan ni a lè láǹfààní láti gbà bóyá lérí WhatsApp lérí Messenger àbí lórí Instagram. Rashidat Salami thank you Adébáyọ̀ Ajíbóyè thank you WhatsApp nìkan mẹ́sẹ̀gì nìkan la lè ráyè àti gbà lẹ́yìn ètò yìí àti Messenger àbí lórí Instagram náà a lè gba mẹ́sẹ̀gì lérí rẹ̀ bẹ́ẹ̀ bá pè a lè mọ́ láǹfààní àti lè padà gbé mọ́ ṣe ti gbọ́. Gẹ́gẹ́ bí bọ̀dá kan ti sọ lẹ́ẹ̀kan thank you too Madam Rashida Salami subscribe sórí program wa lérí YouTube Ìgbómìnà Entertainment mo mú dá yín lójú kìíní kú mọ́ kódà ó lè má jẹ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ gan ó lè jójoojúmọ́ lẹ́ẹ̀mọ́ rí àwò dáadáa ẹ fẹ́ mọ gbọ́ èdè Ìgbónà ni ẹ mọ̀ gbọ́ dáadáa lágbára Ọlọ́run ẹ mọ̀ gbọ́ Ìgbónà dùn ó dùn sọ ó dùn gbọ́ àṣà dùn gan ni ẹwẹ́gún ẹlẹ́wẹ̀ yìí hàn dárúkọ yìí wọ́n ti gbà yà ń bẹ ní kékeré yà ń bẹ ńlé egun ẹlẹ́wẹ̀ ó bá ti jáde báyìí nù a máa dùn ní ọmọ kékeré a máa sátẹ̀lé egun ẹlẹ́wẹ̀ káàkiri ó kàn jẹ́ wútò ayédáyé ọ̀làjú eríṣiríṣi ni wọ́n fẹ́ sọ́dà eré ọmọdé ni eré ọmọdé gbogbo ọmọ inú ọmọ kékeré máa dùn ni yẹ́ mọ̀ sáká yẹ́ mọ̀ dárin yẹ́ mọ̀ tẹ̀lé wọn òun yẹ́ mọ̀ múnú ẹni dùn yẹ́ mọ̀ dáa àṣàgbọ́nà dùn dáadáa ni. Abigail Títílọlá Àgbàoyè thank you ẹ ṣeun ẹ bá subscribe sórí YouTube Ìgbómìnà Entertainment ò ní lérí YouTube bẹ́ẹ̀ bá sì ti ń wò náà ẹ bá share program yìí náà kó ẹlòmíì ọmọ Ìgbónà ọmọ Yorùbá kí wọn bá ẹlòmíì ní kí n sọ ọmọ Ìgbónà kí n sọ ọmọ Yorùbá ó kàn láìkí program lẹ́nìkan ọmọ Calabar ni ó fẹ́ràn program yìí púpọ̀ ọpẹ́ ló yọrọ Abdulganiu salam wa alaikum salam Abdul Fatai Jamiu thank you I miss you too Madam Abigail Títílọlá Àgbàoyè I miss you too thank you
ẹ bá a share program yìí, ẹ hàn bá a subscribe sórí YouTube channel wa Igbómìnà Entertainment òun ni ẹ kú ẹ̀yin náà ẹ kú ọjọ́ mẹ́ta ẹ ṣeun gan ni o láìsí yín kèsí mi kèsí yìí mo lè dá ṣe bí mo sọ bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ bá wo èyí ti kángára mi kúrò lérí program yìí èyí sì lè wá bí jòkó sí àmọ́ torí wẹ́ẹ̀ ń wo tó mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni ẹ ṣeun gan ni thank you ẹ kú ọjọ́ mẹ́ta èmi náà kí yín ẹ kú ọjọ́ mẹ́ta Rasheedat Salami bẹ́ẹ̀ ni o ẹ ṣeun gan ni bàbá rẹ ni Yorùbá fẹ́ bọ́ sérí kámẹ́rà mo ní ìbéèrè yìí mo fẹ́ béèrè ilẹ̀ gbòòlè níbàjẹ́ ọpẹ́ ló yẹrú Abdulganiu lágbára àṣẹ Èdùmàrè ó dọwọ́ gbogbo wa kì ní bàjẹ́ ó dọwọ́ hàn ládéládé nílẹ̀ gbòònà ilẹ̀ gbòònà ní bàjẹ́ ní àṣẹ Èdùmàrè ẹ ṣeun gan ni. ẹ mọ́ máa ń orin yìí mò ń play o mo amúkìhàn mùsùlùmí amúkí mùsùlùmí ní o àkú òǹgbẹ ẹ̀mí ayé rẹ̀ yìí oṣù Alhaji Yusuf Omot thank you sir Ìgbóònà ègbè gbogbo wa pátápátá. Nature's own bread goes from scratch to shelf in about 48 hours. This one's just right. So every bite is just right. bẹ́ẹ̀ ni 267-521-7921 confirmed nọ́mbà yẹn lè pè á sínú lérí ètò yìí ẹni yóò bá fẹ́ bá a sọ̀rọ̀ lérí ètò yìí nọ́mbà yẹn lè pè á sínú àmúbà bá ti kúrò lérí ètò yìí ẹ lè mọ́ láǹfààní àti bá a sọ̀rọ̀ mọ́ àwọn mùsùlùmí tí wọ́n ti ń sínú báyìí àwọn mùsùlùmí ti ń sínú aago méje ti lù mùsùlùmí ti ń sí ẹnu tó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá lórí ètò yìí ọmọ alábẹ ni mí èmi kan náà ni ọmọ ẹlẹ́sà òkè ọdẹ ní ẹlẹ́ò tó ẹkún o ṣe ń lọlé báyìí ọpẹ́ ló yẹrẹ Abdulganiu ṣe ń lọlé sà ṣe ń mọlé tó bá jẹ́ wíyẹn hàn bọ́ sérí kámẹ́rà bá ń bá mọ̀ bóyá ẹ̀ ń lọlé àbẹ́ ẹ̀ lọ ìbá ní kẹ́ ẹ mú nọ́mbà kan kí n béèrè lọ́wọ́ yín yé mú mọ̀ bóyá ẹ̀ ń lọlé àbẹ́ ẹ̀ lọlé tó mo kí gbogbo wa pátápátá gbogbo mùsùlùmí pátápátá èèyàn ti ń sínú lọ́wọ́ àwọn èèyàn ti ń sínú lọ́wọ́ báyìí wọ́n sì wo oúnjẹ ìwọ̀nú kọ́rọ̀ mí ìwọ̀ ẹ ti pàdé ra ní ó lè mọ́ jọjọ́ mẹ́ta lẹ́ẹ̀ ti pàdé ra bákan náà ní eré ètò yìí ẹ ṣeun gan ni o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ìgbómìnà pàápàá jùlọ bí mo ṣe ti dé rí prógáàmù wọn yóò ti sáré tẹ́wọ́ gbà mí ní èwo wí aláìníkan ṣe títí dé látijọ́ yìí kì í ṣe ètò yìí mọ́ látijọ́ yìí o mo ṣe dé rí prógáàmù ẹ̀yìn ti sáré ti tẹ́wọ́ gbà mí mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni o ẹ ṣeun gan ni o gẹ́gẹ́ bí ẹ ti ṣe pé ọpẹ́ ló yọrí Abdulganiu I'm from Saudi Arabia tó bákan náà ni gbogbo rẹ̀ mo mú dáyín lójú wímẹ ẹ mọ̀ gbọ́ dáadáa mo mú dáyín lójú I'm professor mo ọ̀rọ̀ yẹn bá mi sọ nísìnyí mo mú mèé ṣiṣẹ́ lérí rẹ̀ ẹ ṣeun gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ o thank you so much ẹlòmíì ló ń pè wọlé yìí hello ẹ ṣeun gan ni o yes sir ẹ káàsán o ẹ ká àmì Àlímọ̀ Ajíbáre thank you Kẹ́mi Fájánà JP thank you àmì ẹ ṣeun gan ni sá o yes sir ẹ ṣe ọmọ olúwo nìyí o àràndùn tó ẹ ṣeun gan ni o mo fẹ́ kẹ́ ẹ mú béèrè ni mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín ni kí mọ̀ bóyá ẹ̀ ń lọ lé nọ́mbà 3 ó dáa ìlú bó ní ìlà òkè ìlà ọ̀ràngún wà èmi lórúkọ ọba òkè ìlà ọ̀ràngún ẹ dárúkọ ìlú méjì yóò mára pẹ́ òkè ìlà ọ̀ràngún.
mo ń gbọ́ yín o. so ibi tí mo mọ̀ yìí wọ́n lè gbà wọlé nù. èmi lórúkọ ọba. orúkọ ọba wọn ó dà pé ọba. ó dàbí. ó dàbí. ọba adédòkun abọ́lárìn. adédòkun abọ́lárìn tó. ẹ gbà á ṣé nọ́mbà yín. wọ́n ní iléèwé kan yẹn ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ sí. báàní ṣé nọ́mbà yín rèé. lágbára Ọlọ́run. tó dáa á mú ẹ̀bùn yẹn ránṣẹ́ sí nọ́mbà recharge card náà wí ká fún yín á sẹ́ndì rẹ̀ sí fóònù yín àmín ẹ ṣeun gan ni o àmín ẹ bá a subscribe sórí YouTube channel Igbómìnà Entertainment ṣe ti gbọ́ ẹ ṣeun gan ni ó dàbọ̀. hello alájà ọlásọpẹ́ ìgè hello ẹ káàsán o ẹ kúrọ̀lẹ́ o ẹ kálẹ́ o yes sir yes bẹ́ẹ̀ ni Igbómìnà Entertainment. alájà bùbí ẹni yọpọlẹ ẹrú ọgbà Saudi Arabia. tó ẹ wò ókè láti Saudi Arabia lẹ́lẹ̀ tí ń sọ̀rọ̀ ókè ó dà ẹ ṣeun gan ni o gbogbo àlákèrè délé o. ọmọ aláàbẹ ni mí aláàbẹ òkè báà ni mo mọ aláàbẹ. bàbá mi ilé ìyá bàbá mi ọmọ ẹlẹ́sà lókè ọ̀dẹ. tó ìgbónà àti bàbá àti ìyá ẹ̀yin lẹ kó gbónà pé ẹ̀yin lẹ kó ìgbónà pé ẹ ṣeun gan ni o ṣé ẹ fẹ́ bá mú ìbéèrè. ẹ ṣeun gan ni ẹ bá subscribe sórí YouTube channel ra Igbómìnà Entertainment. ẹ ṣeun gan ni bye. ẹ ṣeun gan ni o Ọlábọ̀dé Ọláòṣèbí kan thank you gbogbo apátápátá ni mo kí lérí ètò yìí àmẹ́kì ètò yìí wà wonderful fún ara lónìí. Adéọlá Fákáyọ̀dé Fájẹ́bẹ̀ thank you ẹ ṣeun gan ni o. Gbadeyaka Sunday Aaron inú mi mọ́ dùn bí bá a ti ń gbọ́ èdè Ìgbónà thanks so much ìyá ara eriyin kànkè ẹ ṣeun gan ni o. Wálé Bello Ìṣọ̀kan thank you. Mr. Alhaji Ọpẹ́ ló yọrí láti Saudi Arabia àwọn náà ṣẹ̀ṣẹ̀ pè tán ní ìsìn ẹ ṣeun gan ni o. Alimi Ajibare Rashidat Salami ẹ ṣeun gan ni o ẹ ṣeun gan ni thank you. Ọpẹ́yẹmí Adébóyè thank you so much mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá lérí ètò yìí gẹ́gẹ́ bá a ti sọ àwọn míì fẹ́ darapọ̀ mọ́ra àmọ́ wọ́n ń sínú lọ́wọ́ mo promise wí àníjẹ́kẹ̀tò ìmọ̀ bá ìsinu ìmọ̀ rà before ìsinu ni àmọ́ bó ṣe ká mi lára sí ọmọ bí èèyàn ṣe bí mo ṣe ń rí mẹ́sẹ̀jì àwọn èèyàn bá èèyàn ṣe ń pè mí ẹni yéè ní nọ́mbà ó ń rán ni sí mi wọ́n rán èèyàn sí mi wémi pa ló dé ẹ̀pa èmi ló dé àgbọ́ èdè Ìgbónà mọ̀ ní bó ṣe ká mi lára tó ó ti á di àná ẹnìkan á dìdí pè mí lánàá èmi ló dé ẹnìkan lágbẹ́jẹ́ ti pè mí tàmọ̀dó ti pè mí ó wémi ló dé ọ̀sẹ̀ prógráàmù yìí mọ́ èdè Ìgbónà ẹ jẹ́ ká mọ gbọ́ èdè yìí ló wá ṣe ká mi lára lónìí ètò ó gbúdọ̀ bẹ̀rẹ̀ padà ike hàn ní dúró mọ́ lágbára Ọlọ́run àmọ́ lọ́la yín náà ní kèsè ní mú dúró mọ́ láṣẹ Èdùmàrè ẹ ṣeun gan ni o àní rí ju báyìí lọ lónìí ẹ ti pàdé ra ó lè mọ̀ jọsọ ẹsẹ̀ bí mo ṣe sọ ó lè jójoojúmọ́ gan ó lè jójó mẹ́ta àmọ́ mo mú dá yín lójú lágbára Ọlọ́run ẹ mọ̀ gbádùn èdè Ìgbónà lóòrèkóòrè ẹ ṣeun gan ni o ìjọsìn wa kì ní bàjẹ́ ní àṣẹ Èdùmàrè ó dàbọ̀.